Ní orúkọ Jésù, mo kí wa kú dédé àsìkò yìí. Bákan náà, mo ń kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu tó ń wáyé láti Distinct Radio. Orúkọ mi ni Gideon Ojo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a gbé Ọlọ́run ga, a yìn lógo fún ọwọ́ agbára rẹ̀ èyí tí ó fi gbé wa ró títí di àkókò yìí. A yìn lógo kó ń dáàbò rẹ̀ bò wá, ó ń pa wá mọ́. A gbé Ọlọ́run ga fún gbogbo tó ń ṣe nínú ayé wa. Ètò wákàtí ìyanu òní a bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. Ẹ jẹ́ kí a tẹrí wa ba láti gba àdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá gbé yín ga, a yìn lógo láti ìjẹjọ tí a ti gbọ́ ètò wákàtí ìyanu. Ó tún wù yín nínú àánú yín láti pa á mọ́, láti jẹ́ alábàápín ètò náà lónìí. Bàbá ẹ gbọ́ pẹ́ wa o. Jésù ẹ gba ìyìn wa. A pè yín kalẹ̀ sáàárín ètò yìí lónìí. Bí ètò yìí yóò ṣe máa lọ ní orúkọ Jésù, ẹ wá jẹ́ alága níbẹ̀. Ẹ̀mí mọ́ yín ẹ sọ̀kalẹ̀ sáàárín wa. A fi gbogbo ọkàn kọ̀ọ̀kan tó ń gbọ́ ètò wákàtí ìyanu nínú gbogbo àgbáyé, a fi lé yín lọ ní orúkọ Jésù. Ẹ wá gbàdúrà wọn. Wọ́n gbé ọkàn wọn lé yín ni wọ́n ṣe ń gbọ́ ètò náà. Wọ́n sì ń retí yín fún ìbùkún àti ìyanu ní orúkọ Jésù. Ẹ wá ṣe fún wọn. Bàbá ẹ ṣe fún wọn. Gbogbo bí ètò náà yóò máa ṣe lọ lónìí, ẹ wá darí rẹ̀. Ẹ wà pẹ̀lú wa o. Lópin gbogbo, ká lè máa yìn yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín àti àmín. Mo ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ ètò wákàtí ìyanu. À ń dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń bá Ọlọ́run rìn tí ẹ sì ń gbọ́ ètò wákàtí ìyanu. Ọlọ́run yóò máa gbàdúrà yín. Mo fẹ́ kí a farabalẹ̀ láti gbọ́ ètò tòní fún wákàtí kan, láti bá Ọlọ́run rìn, láti gbàdúrà sí. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa, ètò wákàtí ìyanu jẹ́ ètò tí Ọlọ́run ti kàlà rẹ̀ gbé kalẹ̀ láti ìbùkún ayé wa. Ó sì jẹ́ àǹfààní fún àwa náà láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, láti yìn lógo àti láti gba àdúrà sí. Ọlọ́run yóò máa wà pẹ̀lú wa, yóò sì ṣe ètò tèmi ní ètò ìbùkún fún wa. Lórí ètò ti wákàtí ìyanu lónìí, ohun tí a máa gbé yẹ̀wò ó ní ìbẹ̀rù Olúwa, ìbẹ̀rù Ọlọ́run, the fear of God. Ìbẹ̀rù Ọlọ́run. A rí pé ìbẹ̀rù Ọlọ́run ó ṣe pàtàkì nínú ayé wa. Pàápàá jùlọ, a tún ti bẹ̀rẹ̀ ìrìn àjò nínú ọdún yìí. Ìbẹ̀rù Ọlọ́run ó ṣe pàtàkì. A rí pé ìbẹ̀rù Ọlọ́run tó bá wà nínú ayé wa, àwọn ohun tí Ọlọ́run ń fẹ́ òun ni a ó máa ṣe. A ó jìnnà sí ẹ̀ṣẹ̀. A rí pé tí ìbẹ̀rù Ọlọ́run bá wà, ayé yìí yóò dára ju bí ó ṣe wà lọ. Ṣùgbọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, òun ló ń jẹ́ kí ayé dorí kodò. So lónìí, a ó máa wo kí ni ìbẹ̀rù Ọlọ́run, kí ni àwọn ohun tí à ń ṣe àbí ohun tí ó yẹ ká ṣe láti ní ìbẹ̀rù Ọlọ́run nínú ayé wa, àbí kí ni àwọn ohun tí à ń ṣe nínú ayé wa tí kò jẹ́ ìbẹ̀rù Ọlọ́run àbí tó mú wa jìnnà sí Ọlọ́run. Ohun tí a máa yẹ̀wò ní. Ṣùgbọ́n kí a tó máa ṣe eléyìí, torí àwọn tí ó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, mo fẹ́ sọ fún wa bí a ṣe ń gbọ́ ètò wákàtí ìyanu. Ètò wákàtí ìyanu ń wá láti DNC Radio ní ìlú Amẹ́ríkà. Ó sì máa ń wáyé ní gbogbo ọjọ́ Sátidé. Àwọn tí ó wà ní Amẹ́ríkà ní Central Time, aago 10 ní ọjọ́ Sátidé. Àwọn tó wà ní Eastern Time, aago 11 òwúrọ̀ ní ọjọ́ Sátidé ni wọ́n ń gbọ́ ètò wákàtí ìyanu. Àwọn tó wà ní Nàìjíríà àti ní London, aago 5 ìrọ̀lẹ́ ní ọjọ́ Sátidé ni ojúlówó ètò wákàtí ìyanu òun ni ó ń wáyé. Gẹ́gẹ́ bí a sì ṣe máa ń sọ fún wa, Distinct Radio ó jẹ́ internet radio. Tí a bá fẹ́ gbọ́ ètò wákàtí ìyanu, nọ́mbà tí a ó tẹ̀ ní fún àwa tí a wà ní Amẹ́ríkà
a ó tẹ 857-232-0137 lẹ́ẹ̀kan sí 857-232-0137. àwa tí a wà ní London, ní Nàìjíríà, Ghana, Germany àti ìlú tó ń ká lè wà, a kọ́kọ́ fi international code a fi síwájú nọ́mbà yẹn kí a tó tẹ nọ́mbà yẹn. tí a bá ti tẹ international code wa, a wà tẹ 857-232-0137. ọ̀nà mìíràn tí a tún fi lè gbọ́ DNC radio wákàtí ìyanu ó ní a lè lo àwọn device wa, bóyá iPad ni, tablet wa ni, àbí àwọn smartphone wa. tí a bá fẹ́ lo àwọn device yìí, a fi application sí a mọ̀ sí tuning. lórí tuning application tó bá ti wà lórí device wa, a wá DNC radio. tá a bá ti rí DNC radio ní àkókò tí a sọ fún wa, a máa gbọ́ ètò wákàtí ìyanu. ọ̀nà mìíràn tí a tún fi lè gbọ́ ètò wákàtí ìyanu ó ní kí a lo ẹ̀rọ ayárabíàṣá, ìyẹn laptop wa àbí íńtánẹ́ẹ̀tì wa àbí desktop ni. tí a bá fẹ́ lo íńtánẹ́ẹ̀tì láti gbọ́ ètò wákàtí ìyanu ní àkókò tí a sọ fún wa, a ó tẹ www.distinctradio.com www.distinctradio.com. bákan náà, àtúntẹ̀ ètò wákàtí ìyanu nígbà tí a bá ti gbọ́ ní ọjọ́ sátidé, àwa tí a bá gbọ́ a lè tún gbọ́ ní ọjọ́ sunday. àtúntẹ̀ ètò wákàtí ìyanu ń wáyé ní ọjọ́ sunday, ní òwúrọ̀ ọjọ́ sunday. àwọn tó wà ní amẹ́ríkà wọ́n yóò máa gbọ́ ní aago 8 òwúrọ̀. àwọn tó wà ní central time, àwọn tó wà ní eastern time wọ́n yóò máa gbọ́ ní aago 9 òwúrọ̀. nígbà tí àwọn tó wà ní nàìjíríà àti london, àwọn yóò máa tún gbọ́ àtúntẹ̀ ètò wákàtí ìyanu ní ọjọ́ sunday ní aago 3 ọ̀sán. ẹ jẹ́ kí a fi sọ́kàn. bákan náà, à ń fẹ́ onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. a rí pé ètò ìhìnrere nípa Jésù Kristi ní ètò wákàtí ìyanu. à ń fẹ́ onígbọ̀wọ́ àbí àwọn tó fẹ́ polówó ọjà nínú ètò yìí, àbí àwọn tí wọ́n fẹ́ polówó iṣẹ́ wọn, àbí a ní ìkéde. tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́, ó lè jẹ́ ìṣẹ́jú kan, ó lè jẹ́ ìṣẹ́jú 5, ó lè jẹ́ ìṣẹ́jú 10 nínú wákàtí kan tí à ń lò. tí a bá fẹ́ ṣe bẹ́ẹ̀, ẹni tí a ó kàn sí àwọn ní alàgbà KC Badru. nọ́mbà wọn ní 952-212-6527. lẹ́ẹ̀kan sí 952-212-6527. bákan náà, a lè tún tẹ nọ́mbà yìí tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́ 203-275-7120. iṣẹ́ Ọlọ́run ni, ẹ jẹ́ ká dá sí iṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká jẹ́ onígbọ̀wọ́. mo ṣe sọ fún wa, owó díẹ̀ kékeré báyìí ni a fi lè jẹ́ onígbọ̀wọ́. láàárín oṣù kan, owó tí a fi lè jẹ́ onígbọ̀wọ́ owó kékeré ni. tí a bá ti bá olùdarí ètò sọ̀rọ̀, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. ẹ jẹ́ ká gbìyànjú láti gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ. bí a ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò sì máa gbé àwa náà ga. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, ohun tí a máa yẹ̀wò lónìí ó ní ìbẹ̀rù Ọlọ́run. ìbẹ̀rù Ọlọ́run. tí a bá ní ìbẹ̀rù Ọlọ́run, ayé wa àbí ayé tí à ń gbé yóò dára ju bí ó ṣe rí yìí lọ. kí ni ìbẹ̀rù Ọlọ́run? báwo la ṣe lè ní ìbẹ̀rù Ọlọ́run? kí ni àwọn nǹkan tí à ń ṣe tí kò bá ìbẹ̀rù Ọlọ́run lọ? Ọlọ́run nífẹ̀ẹ́ wa. ọ̀nà tí a sì lè fi ìfẹ́ wa hàn padà fún Ọlọ́run ò ní kí a bẹ̀rù rẹ̀. tí a bá wá sọ̀rọ̀ nípa ìbẹ̀rù, kì í ṣe ìbẹ̀rù láti sá fún Ọlọ́run. Ọlọ́run ìfẹ́ ni, ó nífẹ̀ẹ́ wa, ṣùgbọ́n ó ń retí ká bẹ̀rù òun, ká fi ọ̀wọ̀ fún, ká sin òun, ká sì tẹ̀lé ìlànà rẹ̀, ká tẹ̀lé òfin rẹ̀. a máa gbé yẹ̀wò lónìí. ẹ jẹ́ kí a lọ gbọ́ orin ẹ̀mí. nígbà tí a bá padà dé, a máa tẹ̀síwájú. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Awesome God, marvelous God, oníṣẹ́ ìyanu ni.
oúnjẹ bí iná ọba tó ń rọ̀ bí òjò oúnjẹ bí iná ọba tó ń rọ̀ bí òjò oúnjẹ bí iná ọba tó ń rọ̀ bí òjò awesome God marvelous God oníṣẹ́ ìyanu rẹ̀ ní iná ọba tó ń rọ̀ bí òjò oúnjẹ bí iná o ọlọ́run arúgbó ọjọ́ oúnjẹ bí iná o nínú ayé Ṣédrákì Méṣákì àti Ábẹ́dínígò ó sọnà di air condition fún wọn ọlọ́run ìyanu ni o ọlọ́run wàrà ni ó fi iná ṣẹ́ ogun ayé mi victory at last o oúnjẹ bí iná o ọlọ́run tí mò ń sìn oúnjẹ bí iná ọba tó ń rọ̀ bí òjò oúnjẹ òbí iná ọba tó ń rọ̀ bí òjò ọlọ́run alágbára o marvelous God oníṣẹ́ ìyanu oúnjẹ bí iná ọba tó ń rọ̀ bí òjò ó ń rọ̀ bí òjò kànga iye fún gbogbo ayé nítorí ó fi ìdí ayé sọlẹ̀ lórí òkun ó sì gbé e kalẹ̀ lórí ìṣàn omi iye fọ́kàn tó ń pòǹgbẹ omi iye ni o ọba tó ń rọ̀ bí òjò oúnjẹ bí iná ọba tó ń rọ̀ bí òjò ọlọ́run alágbára oúnjẹ bí iná ọba tó ń rọ̀ bí òjò awesome God marvelous God oníṣẹ́ ìyanu ni oúnjẹ bí iná ọba tó ń rọ̀ bí òjò. I am singing a new song today. I am singing a new song today. What money cannot do, Jesus do it for my life. I'm singing a new song today. So glory. I am singing a new song today. Singing a new song. I am singing a new song today. Today. What money cannot do, Jesus do it for my life. Hallelujah. I'm singing a new song today. Oh, I'm singing a new song today because you paid my price upon the cross. What my money cannot pay, Jesus paid it on the cross. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nítọ̀ àgbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. ẹ káàbọ̀ padà sí orí ètò wákàtí ìyanu orí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lónìí ó ní ìbẹ̀rù olúwa níbo ni ayé ń dorí kọ lénìí torí pé kò sí ìbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó yẹ kí a ní ìbẹ̀rù ọlọ́run nínú ayé wa kí ayé wa kí ó má bàa dorí kodò. Lónìí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí abala ọpẹ́ òun ni a wà a gbé ọlọ́run ga a yìn lógo torí pé ó fi ìbẹ̀rù rẹ̀ sínú ayé wa a máa gbé orúkọ rẹ̀ ga a máa kọrin yìí sí ọlọ́run alágbára ni gẹ́gẹ́ bí ìwé orin Dáfídì orí 100 ti sọ orin ìyìn àti ayọ̀ ẹ hó ìhó ayọ̀ sí olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ fi ayọ̀ sin olúwa ẹ wá ti ẹ̀yin tí orin sí iwájú rẹ̀ kí ẹ̀yin kí ó mọ̀ pé olúwa òun lé ọlọ́run òun lé ó dá wa kì í ṣe àwa tìkára wa àwa lé ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀ ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ ti ẹ̀yin ti ìyìn ẹ máa dúpẹ́ fún un kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀
torí tí Olúwa yóò pọ̀ lóore, àánú rẹ̀ kò ní pẹ̀kun, àti òtítọ́ rẹ̀ láti ìrandíran. A rí pé ọwọ́ agbára Ọlọ́run wà nínú ayé wa. Tá bá ní ìbẹ̀rù Ọlọ́run, a máa ní lọ́kàn láti máa dúpẹ́ nígbà gbogbo lọ́wọ́ Ọlọ́run. Tá bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, a máa yin Ọlọ́run lógo, a máa gbé e ga ní gbogbo ọ̀nà wa. Tá bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, a ó rí pé a máa mọ rírì oore Ọlọ́run, a ó sì máa fi ìyìn fún. Torí náà lórí ètò wákàtí ìyanu, a máa dúpẹ́ torí abala ọpẹ́ ni a wà. A máa yin Ọlọ́run lógo torí pé olótìtọ́ ni Ọlọ́run, olódodo ni, adúró gbẹ̀yìngbẹ̀yìn lẹ́yìn asòótọ́ ni, ìmọ́lẹ̀ nínú òkùnkùn ayé wa ni, atófaratì ni, adùnbárìn ni Jésù Kristi, adùn képè òun ni Jésù Kristi, torí pé òun ni àpáta ayérayé, àpáta wa ni, odi wa ni, olùpèsè wa ni, òun ló ń pèsè fún wa, olùgbéga wa ni, òun ni ìrètí wa, òun ni olú ayé wa àti olú ọ̀run. Adájọ́ má fi tìkà ṣe ni, gbanigbani lọ́jọ́ ìṣòro, òun ni olùpamọ́ wa, olùdáǹdè wa, olùgbàlà wa, olùtùnú wa, òun lolùṣẹ́gun wa, òun ni àjàṣẹ́gun wa. Ìbẹ̀rù rẹ̀ nínú ayé wa, òun ló fi wá lọ́kàn balẹ̀ pé a ní ìrètí nínú Jésù. Torí náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a yin Ọlọ́run lógo. Ẹ jẹ́ kí a tètè sáré wo kí ni àwọn ìbùkún tó wà nínú bíbẹ̀rù Ọlọ́run. Ìwé sáàmù kan ó sọ àwọn ìbùkún tí ó wà nínú kíyàn bẹ̀rù Ọlọ́run. Psalm 128. Psalm 128, ẹ jẹ́ kí n tètè kà fún wa. Ó ní ìbùkún ni fún gbogbo ẹni tí ó bẹ̀rù Olúwa. Ní gbogbo àwọn tó bá bẹ̀rù Olúwa, ìbùkún ni fún wọn, tí ó sì ń rìn ní ọ̀nà rẹ̀. Ìyẹn pé tí a bá sọ pé a bẹ̀rù Ọlọ́run, ó túmọ̀ sí pé à ń rìn ní ọ̀nà rẹ̀ nìyẹn. Ìbùkún ni fún gbogbo ẹni tí ó bẹ̀rù Olúwa, tí ó sì ń rìn ní ọ̀nà rẹ̀. Ẹsẹ̀ kejì, ó ní torí tí ìwọ yóò jẹ iṣẹ́ ọwọ́ rẹ. Tí o bá ń rìn ní ọ̀nà Ọlọ́run, ó jẹ iṣẹ́ ọwọ́ rẹ. Torí náà gẹ́gẹ́ bí onígbàgbọ́, níwọ̀n ìgbà tí o ní ìbẹ̀rù Ọlọ́run nínú ayé rẹ, iṣẹ́ ọwọ́ rẹ ń láti jẹ́ pípé, iṣẹ́ ọwọ́ rẹ ó ń láti jẹ́ ohun tó dára, torí pé ìwọ yóò jẹ iṣẹ́ ọwọ́ rẹ. Ìbùkún ni fún ọ, yóò sì dára fún ọ. Ìyẹn pé tí o bá bẹ̀rù Ọlọ́run, ìbùkún ni fún ọ, yóò sì dára fún ọ. Obìnrin rẹ yóò dàbí àjàrà rere eléso púpọ̀ láàrin ilé rẹ. Àwọn ọmọ rẹ yóò sì dàbí igi ólífì yí tábìlì rẹ ká. Kíyèsí pé bẹ́ẹ̀ lé a bùsí fún ọkùnrin náà tí ó bẹ̀rù Olúwa. Kí Olúwa kí ó bùsí fún ọ láti Síónì wá, kí ìwọ kí ó sì máa rí ire Jerusalem ní ọjọ́ ayé rẹ gbogbo. A rí pé àwọn ìbùkún tó wà fún ẹni tí ó bẹ̀rù Ọlọ́run ni. Torí náà àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí a sì jẹ́ ọmọ lẹ́yìn Kristi, a ní láti bẹ̀rù Ọlọ́run. Tí a bá bẹ̀rù Ọlọ́run, a ní láti máa yìn lógo, a ní láti máa kọrin ìyìn sí. Nípa báyìí à ń fi ìfẹ́ hàn, torí pé Ọlọ́run ló kọ́kọ́ fẹ́ wa. Ọlọ́run ló kọ́kọ́ fẹ́ wa, a sì ní láti fi ìfẹ́ hàn sí Ọlọ́run. Nípa fífi ìfẹ́ hàn sí Ọlọ́run, nípa dídúpẹ́ lọ́wọ́ rẹ̀, ìyẹn ló máa fi hàn pé a ní ìbẹ̀rù Ọlọ́run nínú ọkàn àyà wa àti nínú ayé wa. A ó máa kọrin ọpẹ́ sí Ọlọ́run nígbà gbogbo, láti fi ìbẹ̀rù rẹ̀ hàn, láti fi ìmoore rẹ̀ hàn, àti láti fi ìfẹ́ hàn sí Ọlọ́run. Bàbá 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 ẹ ṣé o bàbá, ẹ ṣé o bàbá, àwa dúpẹ́ bàbá 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 o bàbá, ẹ ṣé o bàbá, ẹ ṣé o bàbá, àwa dúpẹ́ bàbá 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 o bàbá, ẹ ṣé o bàbá, àwa dúpẹ́ bàbá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa níjẹjọ, ẹ yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Ìyẹn ló yóò fi hàn pé a ní ìbẹ̀rù rẹ̀ nínú ayé wa. Kò dìgbà tí a bá ní ohùn tí a lè gbé lọ sí stúdíò láti fi kọrin. Bí ọkàn ọ̀pọ̀ ìwà bá ṣe rí, ẹ jẹ́ ká fi kọrin, ká fi yin Olúwa lógo, ká fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀, torí pé ọba tí ń gbọ́ àdúrà ni.
aládé ògo, aládé ògo, aládé ògo, aládé ògo, kí ló ṣe ó gbé ògo kárí ògo, aládé ògo máa wólẹ̀, aládé ògo, aládé ògo, aládé ògo, aládé ògo, ògo ògo kórí ògo, aládé ògo máa wólẹ̀, ó gbé ògo kárí ògo, aládé ògo máa wólẹ̀. You are the Lord, that is your name. You will never share your glory with anyone. You will never share your glory with anybody. You are the Lord, that is your name. You are the Lord, that is your name. You will never share your glory with anyone. You will never share your glory with anybody. You are the Lord, that is your name. Ní orúkọ Jésù, bàbá gbé yín ga o, a yìn yín lógo fún wákàtí yìí. A gbé yín ga torí pé ẹ tún mú wa rìnrìn àjò ayé wa. A gbé yín ga torí pé ẹ pa wá mọ́. A gbé yín ga fún oore ìgbà gbogbo tẹ́ ń ṣe fún wa. A gbé yín ga pé ẹ dá wa sí di ọjọ́ òní, bàbá ẹ gbọ́ ọpẹ́ wa o. Jésù gba ìyìn wa. A dúpẹ́ pé a wà lálàáfíà. A dúpẹ́ pé gbogbo ẹ̀yà ara wa ó pé. A dúpẹ́ pé a wà níbi tó ń wà láti wà. A dúpẹ́ pé a ò sí nílé ìwòsàn, a ò sí nínú accident, a ò sí ní mọ́ṣúárì, bàbá ẹ gbọ́ ọpẹ́ wa o. Jésù ẹ gba ìyìn wa. A dúpẹ́ pé àlàáfíà tí ẹ fi ń fún wa. A dúpẹ́ ọwọ́ atẹ́gùn yín tó ń fẹ́ sí wa lára. A dúpẹ́ àkókò tí a wà pé ó bá wa lára mu, bàbá ẹ gbọ́ ọpẹ́ o. Jésù ẹ gba ìyìn wa o. A yìn yín lógo ní gbogbo ọ̀nà wa bí ẹ ṣe ń bùkún fún wa. A gbé orúkọ yín ga o. A gbé yín ga ní gbogbo ọ̀nà wa o. A dúpẹ́ fún ọkàn kọ̀ọ̀kan tó ń gbọ́ wa lórí ètò wákàtí ìyanu ní wákàtí ọ̀wọ̀ yìí, bàbá ẹ gbọ́ ọpẹ́ o. Jésù ẹ gba ìyìn wa. A dúpẹ́ ìyanu yín tó ń ṣẹlẹ̀, a dúpẹ́ ìmísí yín tó ṣẹlẹ̀ nínú ayé wa, bàbá ẹ gbọ́ ọpẹ́ wa o. Jésù ẹ gba ìyìn wa. A dúpẹ́ pé ẹ̀ ń dá wa sí o, ẹ̀yin ń gbọ́ àdúrà wa, ẹ̀yin ń bá wa lọ nínú ìrìnàjò wa ayé wa, bàbá ẹ gbọ́ ọpẹ́ wa o. A yìn yín lógo fún gbogbo tẹ́ ń ṣe wa, bàbá ẹ gbọ́ ọpẹ́. Jésù ẹ gba ìyìn, ẹ gbọ́ ọpẹ́. Jésù ẹ gba ìyìn, alágbára ẹ gbọ́ ọpẹ́. Jésù ẹ gba ìyìn, a yìn yín lógo fún gbogbo lónìí ní orúkọ Jésù Kristi agbára wa. You are the Lord, that is your name. You will never share your glory with anyone. You will never share your glory with anybody. You are the Lord, that is your name. Ẹ̀dá ọ̀run fògo fún àràmàǹdà ògo tó yí wọn ká, bàbá ológo jùlọ tó dáhùn gbogbo pẹ̀lú ògo. Ó dáhùn gbogbo pẹ̀lú ògo. Ẹ̀rù ògo rẹ̀ bá mi. Ẹranko tewé bẹ́ẹ̀ tènìyàn ló dá gbogbo rẹ̀ bá mi o. Lúkúlùkù ló lògo. Ẹlẹ́ni ògo. Òun ni onítẹ̀ ògo. Ló dá ògo mọ́ ni. Aládé ògo. Ó dógo mẹ́ranko. Ọlọ́lá inú ògo. Ó dógo mọ́ ohun gbogbo. Ẹlẹ́wà ògo. Bẹ́ẹ̀ ni. Kìkìdá ògo ògo. Òun ni. Àkọ́dá ògo ògo. Ògo nínú ògo. Tó ń fún ni lógo. Aṣáájú ògo. Ìgbẹ̀yìn ògo. Ẹ̀rù ògo rẹ̀ bá mi o.
ìṣẹ́jú sí ìṣẹ́jú ẹwà tí ò lákàwé ní gbogbo ìgbà sí ìgbà òdodo lógo rẹ̀ àwọn orílẹ̀-èdè gbogbo ń ṣọlá lórí ògo rẹ̀. ó jókòó lórí ògo ó dájọ́ pẹ̀lú ògo ẹ̀rù ògo rẹ̀ bá mi o ó ń gbogbo pẹ̀lú ògo ẹlẹ́ni ògo bẹ́ẹ̀ ni onítẹ̀ ògo bẹ́ẹ̀ ni aládé ògo káre láyé ọlọ́lá inú ó káre bà mí ẹlẹ́wà ògo ológo ìkìdá ògo ògo jùlọ àkọ́dá ògo ògo nínú ògo aṣáájú ògo ìgbẹ̀yìn ògo ẹ̀rù ògo rẹ̀ bá mi o. ọlọ́run tó ta sánmọ̀ pẹ̀lú ògo ìwọ làṣáájú ológo. bèbí mi ṣe kọlọ ẹ o kájọ máa rọ́ọ̀kì. àgbà ló tọrọ lọ ọba ló tẹyìn rí fan Sẹ̀tẹ́nísè jewelries tó kalẹ̀ sí 3269 98 Circle North Brooklyn Park ní Minnesota lamẹ́ríkà. àwọn níta jewelry àti lace fabric tó jojú ń gbèsè tẹ́ bá wá fẹ́ ró dẹ́dẹ́ tẹ́ fẹ́ kàn dúdú lọ́jọ́ ayẹyẹ yín ẹ má yàsọ́ tún ẹ sì má yàsọ́ sí Sẹ̀tẹ́nísè jewelries ní kẹ́ ẹ lọ tààrà fún unique classic àti elegant design fún onírú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe bá a ti rìn lákòóní ilé láti kẹsàn-án ròde ẹni ó bá wà mójú ògún ni ẹjọ́ pàbínrè Sẹ̀tẹ́nísè jewelries ni tó bá dibi yẹrí etí ẹ̀gbọ́rùn àti tọwọ́ àwọn aṣọ léèsì tó kún dẹ́dẹ́ ti gbẹ̀wò ẹni yọrìkété 651-235-7523 ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ tó gbọ́ nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí 651-235-7523 wẹ́bsáìtì wọn ni www.settenisejewelry.com Sẹ̀tẹ́nísè jewelry ọ̀gá nìkan láwùjọ òkúta. sàmájọ́ máa ń lo gba ìgbà o gba ìgbà. ìbẹ̀rù ọlọ́run. Kí ni ìbẹ̀rù ọlọ́run? Tí a bá ń sọ nípa ìbẹ̀rù ọlọ́run, à ń sọ wíwárìrì fún ọlọ́run, fífi ọ̀wọ̀ fún ọlọ́run, fífi ìyìn fún, títẹ̀lé ìlànà rẹ̀, títẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, gbígba àdúrà, yíyan ọlọ́run lógo, títẹ̀lé òfin rẹ̀ àti kíka ọ̀rọ̀ rẹ̀ àti gbígba àdúrà sí ọlọ́run. Kí a má ṣe àṣìṣe nígbà tí a bá ń sọ nípa ìbẹ̀rù ọlọ́run, kì í ṣe pé à ń sọ pé ọlọ́run jẹ́ ẹni tí a ó máa sá fún, kì í ṣe bẹ́ẹ̀ rárá. A rí nǹkan tó ṣẹlẹ̀ ní ayé ìgbà tí Mósè ó lọ lọ sórí òkè láti gba òfin 10. A rí pé àwọn ènìyàn wọn Ísírẹ́lì nígbà tí ọlọ́run kọ sí Mósè, ẹ̀rù bà wọ́n torí ọwọ́ agbára ọlọ́run tó yọ sí Mósè. Wọ́n dojúbolẹ̀, wọn ò mọ ohun tó máa ṣe. Wọ́n sọ fún Mósè pé ìwọ Mósè, ìwọ ni kó lọ kọjú sí ọlọ́run. A rí pé ọlọ́run alágbára ni, ṣùgbọ́n síbẹ̀ ó fẹ́ràn wa, ó fi ìfẹ́ rẹ̀ hàn ní gbogbo ọ̀nà wa. A rí pé Mósè ó lọ láti gba ìwé òfin torí pé Mósè bẹ̀rù ọlọ́run. Gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run, a ò ní láti sá fún ọlọ́run, a ò ní láti jìnnà sí ọlọ́run, torí pé tí a bá bẹ̀rù ọlọ́run, òun ni a jẹ́ ọmọ rẹ̀. Nígbà yẹn ni a lè súnmọ́. Nígbà yẹn ni nǹkan tí ó túmọ̀ sí pé tí a bá bẹ̀rù ọlọ́run, ó túmọ̀ sí pé a ti pa gbogbo òfin rẹ̀ mọ́ ni, a sì ń tẹ̀lé ìlànà rẹ̀. Nípa bẹ́ẹ̀ òun ni a fi lè súnmọ́ ọlọ́run. Ṣùgbọ́n nídàkejì tí a bá ń sọ̀rọ̀ nípa ìbẹ̀rù, kì í ṣe ìbẹ̀rù láti sá sẹ́yìn àbí láti má súnmọ́ ọlọ́run. Tí a bá ń bẹ̀rù ọlọ́run, ó túmọ̀ sí pé à ń fi ọ̀wọ̀ fún, à ń wárìrì fún, à ń fi ọpẹ́ fún, à ń tẹ̀lé ìlànà rẹ̀, a sì ti ń gbé ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé. Gẹ́gẹ́ bí ìwé òwe orí kìíní ẹsẹ̀ keje, ìwé òwe orí kìíní ẹsẹ̀ keje ó ní ìbẹ̀rù Olúwa ní ìpìlẹ̀ iṣẹ́ ìmọ̀, ṣùgbọ́n àwọn aṣiwèrè gan ọgbọ́n àti ẹ̀kọ́. Ìbẹ̀rù Olúwa ó ní ìpìlẹ̀ iṣẹ́ ọgbọ́n àti ìmọ̀. A rí pé tí a bá ní ìbẹ̀rù ọlọ́run àti ní ìmọ̀ àti ti ní òye nìyẹn. Nígbà tí a bá ń sọ ìmọ̀ ti ọlọ́run, kì í ṣe ìmọ̀ ọgbọ́n ara tira wa àbí ìmọ̀ tó yẹ pé a lọ kà ní yunifásitì àbí níléèwé gíga. Ìmọ̀ ọlọ́run òun ni ó ṣe pàtàkì. Báwo la ṣe lè ní ìmọ̀ ọlọ́run?
kí a tó lè ní ìmọ̀ Ọlọ́run a ní láti ní ìbẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Olúwa òun ni ìpìlẹ̀ iṣẹ́ ìmọ̀. Ṣùgbọ́n àwọn aṣiwèrè wọ́n gan ọgbọ́n àti ẹ̀kọ́. Ó dìgbà tí a bá mọ ẹni tí Ọlọ́run jẹ́, tí a sì pinnu láti máa fi ògo àti ọlá fún orúkọ rẹ̀, kí a tó lè sọ wípé a ní ọgbọ́n tàbí a ní ìmọ̀ pípé. Ọgbọ́n tàbí ìmọ̀ pípé ó wà nínú ayé wa nígbà tí a bá mọ ẹni tí Ọlọ́run jẹ́. A ní láti kọ́kọ́ mọ ẹni tí Ọlọ́run jẹ́. Nígbà tí a bá mọ ẹni tí Ọlọ́run jẹ́, a ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù rẹ̀ nìyẹn. A ti bẹ̀rẹ̀ sí ní ìbẹ̀rù rẹ̀ ni. Tí a sì mọ̀ pé Ọlọ́run mímọ́ ni, tí a mọ̀ pé pípé ni, wípé òun ni olùràpadà wa, òun ni ẹni mímọ́ ni, tí a sì ń wárìrì fún, tí a ń bọ̀wọ̀ fún, tí a ń tẹ̀lé ìlànà rẹ̀, tí a ń tẹ̀lé òfin rẹ̀. Tí a bá ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí, a ti ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn ni. Tí a ń súnmọ́ Ọlọ́run, tí a ń lọ sílé ìjọsìn, tí a ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run, tí a ń gbé àwọn ìgbésẹ̀ tí ó yẹ ká gbé, a ti rí pé a ti ní ìbẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run ni ìdí pàtàkì tí a fi ń rìn ní ọ̀nà rẹ̀, tí a fi ń sìn, tí a sì fi ń bá rìn ní gbogbo ọ̀nà rẹ̀, tí a sì ń fi ìfẹ́ wa hàn sí. Ìbẹ̀rù Ọlọ́run ni. Tí a bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, a ò ní dẹ́ṣẹ̀. Tí a bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, a ò ní ṣe nǹkan tí Ọlọ́run ní ká má ṣe. Tí a bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, a ó máa súnmọ́, a máa lọ sí ilé Ọlọ́run déédéé, a ó máa gbàdúrà, a ó máa ka ìwé ọ̀rọ̀ mímọ́ rẹ̀, a ò ní dẹ́ṣẹ̀ kankan. Gbogbo òfin tí Ọlọ́run ti kọ sílẹ̀ fún wa pé ká má ṣe, a ò ní ṣe wọ́n. Ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn ni. Ẹni tó bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, ó ní ìfẹ́ Ọlọ́run, ó sì ń ṣe ìfẹ́ rẹ̀, ó sì ń tẹ̀lé ìlànà rẹ̀ ni. Torí náà Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n máa ń rò wípé tí a bá bọ̀wọ̀ fún Ọlọ́run nìkan ni bíbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run dá lórí ìwà mímọ́ wa. Torí pé Ọlọ́run mímọ́ ni Ọlọ́run. Ọlọ́run náà sì ń fẹ́ kí àwa náà jẹ́ mímọ́. Tí a bá ń hu ìwà mímọ́, à ń bẹ̀rù Ọlọ́run ni. Tí à ń tẹ̀lé òfin rẹ̀. Torí pé Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀. Tí àwa náà bá kórìíra ẹ̀ṣẹ̀, tí a ò súnmọ́ ẹ̀ṣẹ̀, ó túmọ̀ sí pé à ń bẹ̀rù Ọlọ́run. Torí pé ìdájọ́ wà fún ẹ̀ṣẹ̀ tí a bá ṣẹ̀. Tí a bá rántí àwọn ìdájọ́ wọ̀nyí, tí a sì sá fún ẹ̀ṣẹ̀, à ń bẹ̀rù Ọlọ́run ni. Torí àkọsílẹ̀ Ọlọ́run pé a ò gbọdọ̀ súnmọ́ ẹ̀ṣẹ̀. Torí náà tí a bá ń wárìrì fún Ọlọ́run, tí a bá ń bọ̀wọ̀ fún, tí a sá fún ẹ̀ṣẹ̀, tí a jìnnà sí ẹ̀ṣẹ̀, ìbẹ̀rù Ọlọ́run wà nínú ayé wa ni. Ìwé Hébérù orí 12, tí a bá ráyè láti ka ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 11, ó sọ ìfẹ́ Ọlọ́run àti bí a ṣe ń láti jìnnà sí ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 6 ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 6. Ó nítorí pé ẹni tí Olúwa ń fẹ́ òun ni ó ń bá wí, a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà. Ẹni tí Ọlọ́run fẹ́ràn òun ni Ọlọ́run ń fẹ́, òun ni ó ń bá wí, òun ni ó ń bá wí. Torí náà àwa tí a bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, a ò ní ṣẹ̀ sí òfin rẹ̀. Ó yẹ kí a máa bẹ̀rù Ọlọ́run láti fi ọ̀wọ̀ fún, láti sìn, láti gbọ́rọ̀ sí òfin rẹ̀, láti ṣe ìfẹ́ rẹ̀, láti máa bá rìn ní ọ̀nà rẹ̀ gbogbo, láti máa kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, láti máa gbàdúrà. Kì í ṣe láti máa rìn pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀. À ń láti sá fún ẹ̀ṣẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run túmọ̀ sí fífi ìyìn fún un gẹ́gẹ́ bí Ọlọ́run wa, gẹ́gẹ́ bí Ọlọ́run tí ó gbé wa ró, bíbọ̀wọ̀ fún un, fífi ògo àti ọlá fún orúkọ rẹ̀. A rí pé ìbẹ̀rù Ọlọ́run ni. Àwọn nǹkan tí a ti kà sílẹ̀ yẹn, tí a bá ń ṣe wọ́n, a ní ìbẹ̀rù Ọlọ́run sí lọ́kàn nìyẹn. Ìyẹn ni wípé a ní láti bẹ̀rù Ọlọ́run nípa sísá fún ẹ̀ṣẹ̀, nípa gbígbọ́rọ̀ sí òfin rẹ̀, títẹ̀lé ìlànà rẹ̀, gbígba àdúrà sí, kíka ọ̀rọ̀ rẹ̀, dídá ìdámẹ́wàá wa, lílọ sílé Ọlọ́run nígbà gbogbo, yíyin Ọlọ́run ọba lógo. Àwọn nǹkan wọ̀nyí ni a lè ṣe láti fi ìbẹ̀rù Ọlọ́run hàn, láti jìnnà sí ẹ̀ṣẹ̀,
a rí pé ayé tí a wà yìí, tí àwọn èèyàn bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn ni wọ́n ní máa ṣera wọn láti máa pa ọmọ ẹnìkejì, láti máa ṣàwọn nǹkan tí kò dáa. Àìní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn ni. Torí náà lónìí àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ a ní láti ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn nígbà gbogbo nínú gbogbo tí a bá ń ṣe. Tí a bá ń sọ nínú tí a bá sì wà nínú ẹ̀ṣẹ̀ a ò fẹ́ràn Ọlọ́run ni. Ìyẹn tí a bá sì wà nínú ẹ̀ṣẹ̀ a ò fẹ́ràn Ọlọ́run ni. Ìyẹn ni pé a ò bẹ̀rù Ọlọ́run, a ò sì fẹ́ràn rẹ̀. Tí a bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí a ò bẹ̀rù Ọlọ́run. Tí a bá ń ṣe àìgbọràn sí Ọlọ́run a ò bẹ̀rù Ọlọ́run. Tí a bá ń ṣe àgbèrè tí a sì wà nínú àgbèrè a ò bẹ̀rù Ọlọ́run. Tí a bá ń sọ ìsọkúsọ nípa ọmọnìkejì wa a ò bẹ̀rù Ọlọ́run. Tí a bá ń lépa àti pa ọmọnìkejì wa a ò bẹ̀rù Ọlọ́run. Tí a bá ń pa irọ́ a ò bẹ̀rù Ọlọ́run. Tí a bá ń ṣe àgàbàgebè a ò bẹ̀rù Ọlọ́run ni. Èké ṣíṣe a ò bẹ̀rù Ọlọ́run ni. Fífi ara wa, ẹ̀yà ara wa fífi wá owó a ò bẹ̀rù Ọlọ́run ni. Pípa ọmọnìkejì lẹ́kún a ò bẹ̀rù Ọlọ́run ni. Sísọ ọ̀rọ̀ ọmọnìkejì lẹ́yìn a ò bẹ̀rù Ọlọ́run ni. Àìlọ sílé Ọlọ́run déédéé àìbẹ̀rù Ọlọ́run ni. Àìgbà Ọlọ́run gbọ́ àbí ṣíṣe iyèméjì àìbẹ̀rù Ọlọ́run ni. Tí a bá dá ìdámẹ́wàá wa déédéé a ò bẹ̀rù Ọlọ́run ni. Àìṣojúṣe wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ṣe àìbẹ̀rù Ọlọ́run ni. Tí o bá fẹ́ràn ọmọnìkejì rẹ, tí ò ń jẹ ọmọnìkejì rẹ lẹ́sẹ̀ àìbẹ̀rù Ọlọ́run ni. Gbogbo àwọn nǹkan wọ̀nyí àìbẹ̀rù Ọlọ́run ni. Ṣùgbọ́n ẹni tó bẹ̀rù Ọlọ́run yóò sá fún ẹ̀ṣẹ̀, yóò fẹ́ràn Ọlọ́run, yóò máa sin Ọlọ́run, yóò máa ka ìwé ọ̀rọ̀ mímọ́ rẹ̀, yóò sì máa tẹ̀lé ìlànà Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run yóò wà nínú ayé rẹ̀, yóò sì wà nínú àlàáfíà. Torí náà lónìí ẹ jẹ́ kí a bójú wo ayé wa. Ǹjẹ́ a ṣì wà nínú ẹ̀ṣẹ̀ bí? A ò bẹ̀rù Ọlọ́run ni. Ìwé Òwe orí 8 ẹsẹ̀ 13 ó ní ìbẹ̀rù Olúwa ní ìkórìíra ibi, ìríra àti ìgbéraga àti ọ̀nà ibi àti ẹ̀mí àrékérekè ni mo kórìíra. Lẹ́ẹ̀kan sí ìwé Òwe orí 8 ẹsẹ̀ 13 ó ní ìbẹ̀rù Olúwa ní ìkórìíra ibi, ìríra àti ìgbéga àti ọ̀nà ibi àti ẹ̀mí ìkórìíra ni mo kórìíra. Bákan náà ni ìwé Oníwàásù orí 12 ẹsẹ̀ 13 ó ní òpin gbogbo ọ̀rọ̀ náà tí a gbọ́ ni pé bẹ̀rù Olúwa kí o sì pa òfin rẹ̀ mọ́. Bẹ̀rù Olúwa, tí o bá bẹ̀rù Olúwa o máa pa òfin Ọlọ́run mọ́, kí o sì pa òfin rẹ̀ mọ́, torí èyí ni fún gbogbo ènìyàn. Bákan náà ìwé Òwe orí 14 ẹsẹ̀ 26 àti 27 ó ní ìbẹ̀rù Olúwa ní ìgbẹ́kẹ̀lé tí ó lágbára. Ó ní ìgbẹ́kẹ̀lé tí ó lágbára. Torí náà lónìí ẹ jẹ́ kí a bẹ̀rù Ọlọ́run ní gbogbo ọ̀nà wa. Nípa ṣíṣe bẹ́ẹ̀ òun la lè fi ìfẹ́ Ọlọ́run hàn, la lè fi òfin Ọlọ́run hàn. Ìwé Oníwàásù tí a kà lẹ́ẹ̀kan ó ti parí ohun gbogbo. Ó ní òpin gbogbo rẹ̀, gbogbo ọ̀rọ̀ náà tí a ti gbọ́ ni pé bẹ̀rù Ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́. Bẹ̀rù Ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́. Àdúrà mi ni pé Ọlọ́run yóò fún wa ní ẹ̀mí tí a ó máa fi bẹ̀rù rẹ̀, tí a ó sì máa gbọ́rọ̀ sí. Bí a ṣe gbọ́rọ̀ náà lónìí, ìwárìrì Ọlọ́run yóò wá sínú ayé wa. A ó máa bẹ̀rù Ọlọ́run. Bí ọ̀rọ̀ náà bó ṣe gba etí ọ̀tún wa wọlé kò ní gba tòsì jáde, yóò ní ìtumọ̀ nínú ayé wa. A ó máa bẹ̀rù Ọlọ́run láti sìn, láti ṣe ìfẹ́ rẹ̀, láti sá fún ẹ̀ṣẹ̀ àti láti tún ayé yìí ṣe jù báyìí lọ. Ọlọ́run yóò bá àdúrà wa, yóò sì máa bùkún fún wa. Ọ̀rọ̀ rẹ̀ tí a ti gbọ́ yóò ṣe ayé wa ní rere. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Bẹ̀rù Ọlọ́run. Ọpẹ́ ò ní tán lẹ́nu mi o. Ìyìn ò ní tán
nítorí pé oore Olúwa lórí mi kò fi gbà kan dúró rí àánú Ọlọ́run lórí mi kò fi gbà kan yẹ̀ o àánú Olúwa lórí mi kò fi gbà kan mẹ́rin ìfẹ́ tó fẹ́ mi ó pọ̀ púpọ̀ bó ṣe fẹ́ mi sọ ìrẹ́ òní tán lẹ́nu mi. Ẹ jẹ́ ká fínú mi dùn ìyìn Olúwa olóore àánú rẹ̀ ó wà títí lódodo dájú dájú. Orí bá agbára rẹ̀ ìmọ́lẹ̀ sáyé títí àánú rẹ̀ ó wà títí lódodo dájú dájú. Mo wo wájú mo rọ́wọ́ rẹ̀ o bàbá mo mọ́pẹ́ wá mo wẹ̀yìn wò mo rọ́wọ́ rẹ̀ bàbá ò ṣe o oore Olúwa 247 ni kò já létí rí ìyìn rẹ̀ títí láì ní yóò máa jẹ́ ò lẹ́nu mi. Ọpẹ́ ò ní tán lẹ́nu mi o. Ìyìn ò ní tán lẹ́nu mi. Ìyìn rẹ̀ ò ní tán lẹ́nu mi Jehovah o. Ọpẹ́ ò ní tán lẹ́nu mi. Nítorí pé oore Olúwa lórí mi kò fi gbà kan dúró rí. Àánú Ọlọ́run lórí mi kò fi gbà kan yẹ̀ o. Àánú Olúwa lórí mi kò fi gbà kan mẹ́rin. Ìfẹ́ tó fẹ́ mi ó pọ̀ púpọ̀ bó ṣe fẹ́ mi sọ. Ìrẹ́ ò ní tán lẹ́nu mi. Let us with our hands of now praise the Lord for His mercy ever faithful, ever sure. Rántí ẹlẹ́dàá rẹ̀ ó tètè ọjọ́ lọ. Bùbá rántí ẹlẹ́dàá rẹ̀ ó tètè ọjọ́ lọ. Àkókò ìparun kù sí dẹ̀dẹ̀ òpin tí ń dé tán. Ọ̀rẹ́ àkókò ìparun kù sí dẹ̀dẹ̀ òpin tí ń dé tán sẹ́. Òbèlè ayé ń fò sókè lójú àgbà mi. Òbèlè ayé ń fò sókè lójú àgbà mi. Ó ti ṣe ń lọ sókè sódò fẹ́ forí sọta. Àní ó ti ṣe ń lọ sókè sódò fẹ́ forí sọta ni. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ àgbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. A káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu a dúpẹ́ lọ́wọ́ àwọn olórin wa abala àdúrà ni a wà báyìí a máa gba àdúrà sí Ọlọ́run lórí ìbẹ̀rù Ọlọ́run a máa gba àdúrà sí Ọlọ́run pé kí Ọlọ́run kí ó fi ìbẹ̀rù rẹ̀ sínú ayé wa gẹ́gẹ́ bí ìṣe wa a máa sọ àwọn kókó àdúrà tí a ó gbà láàrin ìní sí ìjọ́ mẹ́jọ lórí ìbẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí ayé sọ fún wa tí a bá ní ìbẹ̀rù Ọlọ́run a máa ṣe ohun gbogbo pẹ̀lú ìfẹ́ Ọlọ́run a ó ní ìbẹ̀rù Ọlọ́run a ó ní ìfẹ́ Ọlọ́run a
a ó ní ìfẹ́ ọmọnìkejì wa, ayé wa yóò sì dára ju bí ó ṣe wà lọ. Nígbà tí a bá ti ń sọ àwọn kókó àdúrà náà, ẹ jẹ́ ká máa kọ wọ́n sí ọkàn àyà wa. Àdúrà yìí la máa gbà láti ìsìn títí di ọjọ́ mẹ́jọ. Sọ fún Ọlọ́run pé Olúwa dáríjì mi ní gbogbo ọ̀nà mi tí mi ti bẹ̀rù rẹ. Bàbá, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, gbogbo ibi tí mi ti bẹ̀rù rẹ, ní orúkọ Jésù. Bàbá, dáríjì mi ìbẹ̀rù rẹ tí kò sí nínú ayé mi tẹ́lẹ̀. Bàbá, jẹ́ kí ìbẹ̀rù rẹ kó wà nínú ayé mi. Mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ, mo sì fẹ́ ṣe àyípadà. Bàbá, dáríjì mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé gbogbo ìwà ibi, ìwà tí kò mọ́ tí mo ti wà nínú rẹ̀ tẹ́lẹ̀, bàbá wa dáríjì mi. Mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ, fi ìbẹ̀rù rẹ sínú ayé mi. Gbogbo ìwà ibi, ìwà ìkà, ìwà àìtọ́ tó wà nínú ayé mi, bàbá máa fà á tu ní orúkọ Jésù. Bàbá, fà á tu ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá, fà á tu, ẹ̀jẹ̀ Jésù máa fi fà á tu. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Sọ fún Ọlọ́run pé fún mi ní agbára tí n ó máa fi bẹ̀rù rẹ. Fún mi ní agbára àti ẹ̀mí tí n ó máa fi bẹ̀rù rẹ. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Fún mi ní agbára àti ẹ̀mí tí n ó máa fi bẹ̀rù rẹ. Torí ìbẹ̀rù Ọlọ́run ò ní ìpìnlẹ̀ ọgbọ́n. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Sọ fún Ọlọ́run pé mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ. Ìbẹ̀rù rẹ ní ìpìnlẹ̀ ọgbọ́n. Bàbá, jẹ́ kí ìbẹ̀rù rẹ kó máa dàgbà nínú ayé mi. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ pé ìbẹ̀rù rẹ jẹ́ kí ó máa dàgbà nínú ayé mi. Sọ fún Ọlọ́run pé ní orúkọ Jésù, jẹ́ kí ìbẹ̀rù rẹ kí ó máa tẹ̀síwájú nínú ayé mi láti lè máa bá ọ rìn. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Jẹ́ kí ìbẹ̀rù rẹ kó tẹ̀síwájú nínú ayé mi kí n lè máa bá ọ rìn. Sọ fún Ọlọ́run ní orúkọ Jésù. Sọ fún Ọlọ́run pé kọ́ mi bí a ṣe ń bẹ̀rù rẹ. Kọ́ mi bí a ṣe ń bẹ̀rù rẹ. Bá ṣe ń fi ọ̀wọ̀ fún ọ. Bá ṣe ń wádìrì níwájú rẹ. Bá ṣe ń fi ìyìn àti ògo fún ọ. Bá ṣe ń súnmọ́ ọ. Sọ fún Ọlọ́run. Kọ́ mi bí a ṣe ń bẹ̀rù rẹ kí n lè súnmọ́ ọ ju tẹ́lẹ̀ lọ. Sọ fún Ọlọ́run. Fún mi ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ kí n lè máa fi ògo fún orúkọ mímọ́ rẹ. Sọ fún Ọlọ́run pé fún mi ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, sì máa rán mi létí láti máa fi ògo fún orúkọ mímọ́ rẹ. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé gbin ìfẹ́ rẹ sínú ayé mi. Sọ fún Ọlọ́run kí n máa bẹ̀rù rẹ. Fi ìfẹ́ rẹ sínú ayé mi kí n lè ní ìfẹ́ rẹ àti gbogbo ènìyàn. Tí ìbẹ̀rù Ọlọ́run bá wà nínú ayé rẹ, ó ní ìfẹ́ Ọlọ́run, ó sì nífẹ̀ẹ́ gbogbo ènìyàn. Sọ fún Ọlọ́run kó fi ìfẹ́ rẹ sínú ayé rẹ kó o lè nífẹ̀ẹ́ Ọlọ́run kí o sì lè nífẹ̀ẹ́ gbogbo ènìyàn. Sọ fún Ọlọ́run ní orúkọ Jésù pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kí o sọ fún Ọlọ́run pé jẹ́ kí n bẹ̀rù rẹ kí n lè jìnnà sí ẹ̀ṣẹ̀. Jẹ́ kí n bẹ̀rù rẹ kí n lè jìnnà sí ẹ̀ṣẹ̀. Tó sọ fún Ọlọ́run pé jẹ́ kí n máa sìn ọ́ pẹ̀lú ìtẹríba, ìwárìrì àti ọ̀wọ̀ àti ìdùnnú. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Jẹ́ kí n máa sìn ọ́ pẹ̀lú ìtẹríba, ìwárìrì, ọ̀wọ̀ àti ìdùnnú. Sọ fún Ọlọ́run pé bàbá, mọ̀ pé aláàánú ni yín. Mo ṣe ń bẹ̀rù yín, ẹ fi àánú hàn nínú ayé mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Mo mọ̀ pé aláàánú ni yín. Mo ṣe ń bẹ̀rù yín, tí mo ń tẹ̀lé òfin yín, tí mo ń gbọ́rọ̀ sí ọ̀rọ̀ yín. Ẹ máa fi àánú hàn nínú ayé mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé mo ṣe ń bẹ̀rù yín, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ yín kó dé fún mi. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀.
ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ yín kí ó dé fún mi mo ṣe ń bẹ̀rù yín. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Wàá sọ fún Ọlọ́run pé torí pé mo ti pinnu láti máa bẹ̀rù yín, má jẹ́ kí n bẹ̀rù ayé. Torí pé mo ti pinnu láti máa bẹ̀rù yín, láti máa wárìrì fún yín, láti máa tẹ̀lé òfin yín, láti má dẹ́ṣẹ̀ mọ́. Torí náà má jẹ́ kí n bẹ̀rù ayé, ṣùgbọ́n jẹ́ kí n jìnnà sí ẹ̀ṣẹ̀. Jẹ́ kí n jìnnà sí ẹ̀ṣẹ̀. Má jẹ́ kí n bẹ̀rù ayé. Torí pé ẹni tó bá bẹ̀rù Ọlọ́run kò ní bẹ̀rù ayé. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run kò ní bẹ̀rù ayé. Sọ fún Ọlọ́run torí pé mo ti bẹ̀rù rẹ, má jẹ́ kí ẹ̀rù ayé kó bà mí. Ìwọ̀n jẹ́ kí n sá fún ẹ̀ṣẹ̀. Sọ fún Ọlọ́run má jẹ́ kí n jẹ́ ọlọ́gbọ́n lójú ara mi. Torí pé ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n lójú ara rẹ̀ kò bẹ̀rù Ọlọ́run. Wọ́n tí o bá bẹ̀rù Ọlọ́run, Ọlọ́run yóò fi ọgbọ́n rẹ̀ fún ọ. Sọ fún Ọlọ́run má jẹ́ kí n jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n lójú ara rẹ̀, Ọlọ́run kò ní jọ ọ́ lójú. Wàá jọ mí lójú Ọlọ́run. Má jẹ́ kí n gbọ́n lójú ara mi, má jẹ́ kí n gbọ́n jù ọ lọ. Ọgbọ́n rẹ ni mo nílò. Jẹ́ kí n bẹ̀rù rẹ kí o lè fi ọgbọ́n rẹ fún mi. Sọ fún Ọlọ́run jẹ́ kí n kórìíra ibi, kí n jìnnà sí ẹ̀ṣẹ̀, kí n sì máa rìn ní ọ̀nà rẹ. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Jẹ́ kí n kórìíra ibi, kí n jìnnà sí ẹ̀ṣẹ̀, kí n sì máa rìn ní ọ̀nà rẹ. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ní àkókò yìí a lọ fi ìwé orin Dáfídì orí 128 òun ni a máa fi gba àdúrà sí Ọlọ́run. Ìbùkún fún ẹni ìwà bí Ọlọ́run. Ẹni pé ìbùkún fún àwọn tí ó bẹ̀rù Ọlọ́run. Orin Dáfídì 128 ẹsẹ̀ kínní. Ó ní ìbùkún ni fún gbogbo ẹni tí ó bẹ̀rù Olúwa, tí ó sì ń rìn lé ọ̀nà rẹ̀. Ó wàá gba àdúrà sí Ọlọ́run. Ó pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta pé bàbá wa bùkún fún mi bí mo ṣe ń bẹ̀rù rẹ, tí mò ń tẹ̀lé òfin rẹ. Bàbá wa bùkún fún mi. Torí pé o ti sọ nínú ìwé Psalm 128 ẹsẹ̀ kínní pé ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù Olúwa. Mo ṣe ń bẹ̀rù rẹ, bàbá wa bùkún fún mi. Gbogbo ibi tí mo ti nílò ìbùkún, bàbá wa bùkún fún mi. Lẹ́mìí ni o, lára ni o, nínú ilé ni o, lóde ni o, nírìn àjò mi ni o. Bàbá bùkún fún mi. Torí pé o ti ṣèlérí pé gbogbo ẹni tí ó bẹ̀rù rẹ òun ni ó máa bùkún fún. Mo béèrè fún ìbùkún tèmi lénìí. Ìbùkún tèmi lénìí jẹ́ kí n rí ìgbà. Gbogbo ibi tí mo fọkàn sí fún ìbùkún jẹ́ kí n rí ìbùkún. Mo nílò àánú rẹ ní gbogbo ọ̀nà mi. Bàbá jẹ́ n rí ìgbà. Alágbára jẹ́ n rí ìgbà. Ẹsẹ̀ kejì tún sọ pé nítorí tí ìwọ yóò jẹ iṣẹ́ ọwọ́ rẹ, yẹn àwọn tí ó bẹ̀rù Olúwa. Gbogbo àwọn tó bẹ̀rù Ọlọ́run wọn yóò jẹ iṣẹ́ ọwọ́ wọn. Sọ fún Ọlọ́run pé jẹ́ kí n jẹ iṣẹ́ ọwọ́ mi ní rere. Bàbá torí pé mo bẹ̀rù rẹ, jẹ́ kí n jẹ iṣẹ́ ọwọ́ mi ní rere. Bàbá gbogbo iṣẹ́ ọwọ́ mi ní rere ní orúkọ Jésù. Bàbá jẹ́ kí n jẹ́. Ẹsẹ̀ kẹrin ní kíyèsí pé bẹ́ẹ̀ lè a ó bùsí fún ọkùnrin náà tí ó bẹ̀rù Olúwa. Tó sọ fún Ọlọ́run pé torí pé mo bẹ̀rù rẹ, bùkún fún mi, jẹ́ n rá àánú gbà, ṣe ìyanu nínú ayé mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Bùkún fún mi ní gbogbo ọ̀nà mi. Máa gbàdúrà sí Ọlọ́run. Wá sọ fún Ọlọ́run pé mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí o. Agbára àti ẹ̀mí tí wọ́n máa fi bẹ̀rù rẹ, tí wọ́n máa fi ṣe ìfẹ́ rẹ, tí wọ́n máa fi gbọ́rọ̀ sí ọ, tí wọ́n máa fi tún ilé ayé yìí ṣe ju bó ṣe jù bẹ́ẹ̀ lọ. Bàbá fi fún mi. Bàbá fi fún mi. Alágbára fi fún mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbé Ọlọ́run ga. Máa yìn lógo. Máa gbé Ọlọ́run ga. Máa gbé e ga. Máa gbé e ga. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Jésù bàbá wa ọ̀run, a gbé yín ga o. Torí pé a ti gbọ́ ọ̀rọ̀ yín láti máa bẹ̀rù yín. Bàbá ẹ ṣeun. Agbára tá a máa fi bẹ̀rù yín, tá a máa fi sìn yín, tá a máa fi tẹ̀síwájú nínú ìrere náà, bàbá ẹ gbé wọ̀ wá. Alágbára ẹ gbé wọ̀ wá. Àwa ń béèrè fún ìbẹ̀rù yín ní ọkàn ẹnìkọ̀ọ̀kan ní gbogbo àgbáyé yìí. Ní orúkọ Jésù wá gbin ìbẹ̀rù yín sí ọkàn wa. Àwọn oníṣẹ́ ibi, àwọn ènìyàn tó máa ń pa ènìyàn kiri, àwọn ènìyàn tó ń pa ọmọ ẹnìkan jí wọn lẹ́kún torí pé wọn ò ní ìbẹ̀rù rẹ ni. Bàbá a fẹ́ kí o gbin ìbẹ̀rù rẹ sí ọkàn ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo ẹ̀mí àrékérekè, gbogbo ẹ̀mí ibi
gbogbo ẹ̀mí ìwà ìkà, gbogbo ẹ̀mí tí kò ń súnmọ́ ẹ̀yin Ọlọ́run, bàbá ẹ mú kúrò nínú ayé ẹnì kankan. Ìbẹ̀rù yín ẹ fi sínú ayé wa, ká lè máa yìn, ká lè máa gbé yín ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Ẹ jẹ́ kí a máa bá Ọlọ́run rìn, ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run ní gbogbo ọ̀nà wa. Bàbá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, a rí i pé gbogbo tí a bá ń ṣe yóò máa yọrí sí rere. A máa bá Ọlọ́run rẹ̀, yóò jẹ́ ọ̀rẹ́ wa, àwa náà yóò jẹ́ ọ̀rọ̀ rẹ̀, a ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀. A rí i pé gbogbo tí a bá sì ń ṣe yóò máa yọrí sí rere. Ìbẹ̀rù Ọlọ́run òun nìkan ló lè mú wa rin ìrìn àjò ayé wa. A rí i pé tá a bá fẹ́ dẹ́ṣẹ̀ tìmọ́ tí a rántí pé ìbẹ̀rù Ọlọ́run wà nínú ọkàn wa, a ó kọ ẹ̀ṣẹ̀ náà sílẹ̀, a ó sì padà sẹ́yìn. A rí oríṣiríṣi ẹ̀kọ́ nínú Bíbélì níbi tí àwọn ènìyàn ti ń gbèrò àti dẹ́ṣẹ̀, ṣùgbọ́n tí wọ́n bá rántí pé ìbẹ̀rù Ọlọ́run wà lọ́kàn tiwọn, àwọn á dáwọ́ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ dúró. Irú ìgbésí ayé bẹ́ẹ̀ òun ni ó yẹ kí a máa gbé gẹ́gẹ́ bí ènìyàn. Èṣù yóò máa gbìyànjú láti mú ẹ̀ṣẹ̀ wá sí ọ̀nà wa, ìmọ̀ ní kété tí a bá ti rántí pé ìbẹ̀rù Ọlọ́run wà lọ́kàn wa, a ní láti padà sẹ́yìn irú àìṣedéédé bẹ́ẹ̀. Torí náà mo gbà á níyànjú, ẹ ká ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Ọlọ́run yóò máa gbàdúrà wa, yóò sì wà pẹ̀lú wa. Kí a tó parí ètò, mo fẹ́ máa tètè rán wa létí wípé à ń fẹ́ olùgbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. Àwa tí a bá fẹ́ jẹ́ olùgbọ̀wọ́, ẹ jẹ́ kí a kàn sí wa. A lè polówó ọjà wa lórí prógráàmù wákàtí ìyanu. Bóyá ìkéde la fẹ́ ṣe ni o, àbí a fẹ́ polówó iléeṣẹ́ wa. Owó díẹ̀ báyìí ni a ó gbà lọ́wọ́ wa láti ṣe bẹ́ẹ̀. À ń retí ìpolówó ọjà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, tí a bá fẹ́ polówó ọjà bí a bá fẹ́ ṣe ìkéde, ẹ jẹ́ kí a pe nọ́mbà yìí. A lè pe nọ́mbà 203-275-712. A sì lè kàn sí olótú ètò alàgbà KC Badru 952-212-6527. Owó kékeré ni wọ́n máa gbà lọ́wọ́ wa. Bákan náà, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò tòní tí Ọlọ́run jẹ́ kí ó yọrí sí rere. A máa dúpẹ́ lọ́wọ́ olótú ètò lẹ́ẹ̀kan sí KC Badru àti gbogbo àwọn amójú ẹ̀rọ. Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́, yóò máa fún yín ṣe títí di ọjọ́ mẹ́jọ. Ẹ̀yin olùgbọ́ ètò wákàtí ìyanu, ẹ̀yin olùfẹ́ àdúrà, Ọlọ́run yóò ṣọ́ wa jù gbà yẹn lọ. A máa pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ire o. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lórúkọ Ọlọ́run? Kí lórúkọ Jésù? Kí lórúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. Go, go, go.